Ọ̀gọ̀rọ̀ àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa ni wọ́n lu ìlú Èkìtì pa láti lọ bá Adékọ́lá òṣèré orí ìtàgé ilẹ̀ wa Adékọ́lá Ọdúnládé tí wọ́n lọ bá ṣe ìkẹyìn ẹ̀yẹ fún bàbá rẹ̀ pásítọ̀ Adékọ́lá eléyìí tó papòdà tó dẹni àná tó di ó máa ṣe ilẹ̀ oúnjẹ nìyàn oríṣiríṣi àwọn òṣèré ló kú bẹ́ẹ̀ Ọláníyì lẹ́ ń wò yẹn o kódà ẹ wo ìyá no network àwọn náà wà bẹ́ẹ̀ wọ́n kópa níbi ìkẹyìn ẹ̀yẹ fún bàbá Ọdúnládé Adékọ́lá Mercy Aigbe òun náà wà lára àwọn tí wọ́n jọ wà ńbẹ̀ tí wọ́n jọ kópa nípa ìkẹyìn ẹ̀yẹ gbogbo wọn ni wọ́n kó àǹkò ni wọ́n jọ kó àjò ẹgbẹ́ jọdá Fẹ́mi Adébáyọ̀ òun náà lẹ́ ń wò yẹn òun náà wà ńbẹ̀ níbi ìkẹyìn ẹ̀yẹ nílùú Èkìtì tí wọ́n ti bá bàbá Adékọ́lá tí wọ́n ṣe Ọláníyì Àfọ̀njá òun náà wà ńbẹ̀ kódà bàbá oríṣiríṣi àwọn òṣèré ni wọ́n wà ńbẹ̀ ìyá lẹ́ ń wò yẹn ìyá Madam Sajẹ àwọn náà kópa níbẹ̀ wọ́n lùbẹ̀ pa wọ́n bàbá Jigan bàbá ọjà Jigan ẹsẹ̀ rí òtólẹ̀ òun náà wà ńbẹ̀ òun náà kópa níbi final burial bàbá Ọdúnládé Adékọ́lá ó yẹ ṣíà fídíò kẹ̀ bá Ọdúnládé kẹ̀ bá kẹ́dùn.